lóko tó mú kí màlìjàláwà kó wá wílé. ó yẹ ẹjẹ́ lọ kí wọ́n lọ́yọ̀ọ́, ẹjẹ́ lọ kí wọ́n bá láàfin àkọ́bí. mo ní ẹjẹ́ lọ kí wọ́n nílùú àwọn ẹni re. ó ní mo kí gbogbo ọmọ Ọ̀yọ́ tí ń bẹ lé àtàwọn tó ń bẹ lẹ́yìn odi tó fi ka wọn tó wà ní diaspora. ọmọ aláṣẹ náà lèmi jẹ́, mo ní bẹ́ẹ̀ bá mẹ́rin iṣẹ́ ìgbóhùngerin ni. ó ní mo kí gbogbo olólùfẹ́ wa pátápátá, ìyẹn ní Yorùbá Parapọ̀ TV. ó ní lórí YouTube tán wò wá tán gbọ́ wá káàkiri àgbáyé. lọ́lá Ọlọ́run ọba nílá yín ò ní kéré, búburú kan ò ní ṣe yín, kò ní ṣẹ̀mí ẹ̀yìn. ọ̀yá ẹjẹ́ lọ kí wọ́n lọ́yọ̀ọ́, ẹjẹ́ lọ kí wọ́n nílé ọmọ Aláàfin ọmọ Òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. ó tún pè yín ẹ tún káàbọ̀ sórí ètò wa tòní. ìkànnì tẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV. ètò owó la wá ní fún wa lẹ́nìí bá a ṣe máa ń ṣe é fún àǹfààní àwọn tí wọ́n ti máa ń gbọ́ wa tẹ́lẹ̀. ẹ wo ìlú wo la fẹ́ lọ kì lénìí? a fẹ́ lọ kìlú Ọ̀yọ́. ìṣípa fẹ́ lọ kìlú Ọ̀yọ́ nìkan, a fẹ́ wọ ilé wọn lọ gidi gan ni. ní ìṣẹ́jú tó pọ̀ lẹ́ẹ̀fi gbọ́ oríkì Ọ̀yọ́ ní kíkún, pàápàá èyí tẹ́ ti gbọ́ rí àtàwọn èyí tẹ́ tí ì gbọ́ rí. ẹ farabalẹ̀ ní ìkànnì yìí, gbogbo ìlú Yorùbá ní kọ̀ọ̀kan òun náà la ó sì tá a máa débẹ̀ ẹyọ kọ̀ọ̀kan. ìlú wo la fẹ́ lọ lẹ́yìn? òun náà ni ìlú Ọ̀yọ́. a fẹ́ lọ kí wọn, a fẹ́ lọ kí wọ́n kì wọ́n délédélé. jẹ́ ká ṣí àìtó, ẹ jẹ́ ká fi kálé, nítorí pé oríkì tẹ́ fẹ́ gbọ́ lónìí nílùú Ọ̀yọ́ èyí tẹ́ tí ì gbọ́ rí olópọ̀ jù rẹ̀. ọmọ aláṣẹ ló kọ mi, ìkànnì tẹ́ wà yìí òun náà ní Yorùbá Parapọ̀ TV. wájẹ́gbà àkọ́kọ́ ẹ̀yìn wò wá abẹ́túndé olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n yóò tí ì tẹ subscribe button síbẹ̀. mo fi ń dá yín lójú pé ẹ tẹ̀ síbẹ̀ o, nítorí pé onírúurú oríkì yìí ẹ máa gbọ́ ní abala bíi tá a wà yìí láwọn àkókò yìí. ẹ wá má gbàgbé láti tẹ subscribe button síbẹ̀, èyí tí ọmọ rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. ìkànnì tẹ́ wà yìí náà ní Yorùbá Parapọ̀. ọmọ aláṣẹ ló kọ mi o. ẹjá jọ lọ kí wọn, ẹjá lọ kí wọn, ẹjá lọ kí wọn tìǹ délé. èyí tí wọ́n fi hàn wá lénìí ní ìlágbára pọ̀, nítorí pé oríkì Ọ̀yọ́ òun náà la fẹ́ kí lẹ́kùnrẹ́rẹ́, ó sì ó fẹ̀ gidi gan ni o. ẹjá ṣìyà ẹ̀, ẹjá comment sílẹ̀, tẹ́ bá ní ìbéèrè ẹbí wá, àwa náà ó sì dá padà fún. ẹjá máa dé tó ń bọ̀, bóyá ẹjá lọ kí wọ́n lọ́yọ̀ọ́, ẹjá lọ. ọmọ aláṣẹ mo ní pápá ló ń jó lóko tó mú kí màlìjàláwà kó wá wílé. ó yẹ ẹjẹ́ lọ kí wọ́n lọ́yọ̀ọ́, ẹjẹ́ lọ kí wọ́n bá láàfin àkọ́bí. mo ní ẹjẹ́ lọ kí wọ́n nílùú àwọn ẹni re. ó ní mo kí gbogbo ọmọ Ọ̀yọ́ tí ń bẹ lé àtàwọn tó ń bẹ lẹ́yìn odi tó fi ka wọn tó wà ní diaspora. ọmọ aláṣẹ náà lèmi jẹ́, mo ní bẹ́ẹ̀ bá mẹ́rin iṣẹ́ ìgbóhùngerin ni. ó ní mo kí gbogbo olólùfẹ́ wa pátápátá, ìyẹn ní Yorùbá Parapọ̀ TV. ó ní lórí YouTube tán wò wá tán gbọ́ wá káàkiri àgbáyé. lọ́lá Ọlọ́run ọba nílá yín ò ní kéré, búburú kan ò ní ṣe yín, kò ní ṣẹ̀mí ẹ̀yìn. ọ̀yá ẹjẹ́ lọ kí wọ́n lọ́yọ̀ọ́, ẹjẹ́ lọ kí wọ́n nílé ọmọ Aláàfin ọmọ Òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. ẹ bá ń kí ọba wa kí mọ Abímbọ́lá Òwádé Aláàfin Ọ̀yọ́ tòní. gbogbo ọmọ Ọ̀yọ́ tó wá bẹ́ẹ̀lì àtàwọn tó ń bẹ lẹ́yìn odi, ọ̀yá ẹjẹ́ lọ. gbogbo Afẹ́nifẹ́re, gbogbo ọmọ Yorùbá, ẹjẹ́ wú kí ọ̀tẹ̀ dànù. ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún. Yorùbá Parapọ̀ TV, àárín wa ò ní dàrú, ilẹ̀ Olúwa ò ní túká, kájọ fọwọ́sowọ́pọ̀ ló jàjù. ó ní mo kí yín ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ọmọ Aláàfin ọmọ Òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. ó lè abayín, mo ní àkìí ọba fílàlẹ̀ di Ọ̀yọ́, lè abayín arọ́ba fi lọ́ bá pa. ó ní mo kí yín o ẹ̀yin ọmọ ajowó yọkọ lẹ́nu, abikù tọ̀ọ̀tọ̀ lẹ́yìn, ẹ̀lẹ́ ọmọ pálukú bì sóró. mo ní èjì ọ̀bọ̀rọ̀ ọmọ aládélẹ́yìn Àkàndé, ọba jíbẹ̀ ìmọ̀sẹ̀lérí, ọba tá a jẹ tá a kápólápó akọ́fà lọ́fà kápátá lérí àpáta ìbẹ̀mẹ́nu ibù lẹ́yìn àgbàrá. mo ní Ọ̀yọ́ lóní kárìn ká san pa, ó dá mi lójú pọ́ ọmọ Ọ̀yọ́ lóní kárìn kó yẹ ẹ̀yìn. ọmọ aláṣẹ mo lọ́wọ́ bá kú bẹ́ẹ̀ lálẹ́ ní Ọ̀yọ́, sálùjó abọ́bakú dùn lóye, lọ́jọ́ òkú abọ́bakú kíkan ní kan gógó bí ìjókòó. mo ṣe ní ẹ bá ń sọ fọlọ́kùn ẹ̀sìn Ìbàdàn pé kó má bolókùn ẹ̀sìn Ọ̀yọ́ nú jẹ́ mọ́, torí abọ́bakú lamọ̀ lólókùn ẹ̀sìn, èyàn tí abọ́bakú lamọ̀ lólókùn ẹran. mo ní láti kékeré gbé ní sílérí tí ń fọlá yagi. mo ní mo kí yín ọmọ kú tí kú ò gbọdọ̀ pa, ẹ abayín wa lẹ́yìn lọ́mọ àrùn táwọn ò gbọdọ̀ gbédè láíláí. ẹ abayín wọn ní kátórè ó bí adégún wa dọ̀ wọ́n gógó, kátórè ọba bí Adéyẹmí ó di bẹ́ẹ̀ ní ìjọ. oníṣẹ́ bí Ọ̀yọ́ ló gbígbádé ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé ọ̀gbọ́dọ̀ ya jẹ, bẹ́ẹ̀ ni kò sì gbọdọ̀ tú dànù. babaláwo ló dífá fún yín lọ́jọ́ kínní àná, ó ní bí wọ́n bá bù ṣe bùrìbùrì, ó ní bí ilẹ̀ bá yọ̀ wọ́n sí, ó níbẹ̀ gan láyé wọn. mo ní Ọ̀yọ́ lónìí kárìn ká san pa, ó dá mi
lójú pọ̀ mọ Ọ̀yọ́ lóní kárìn kó yẹ èèyàn. ẹ̀ńbẹ́yìn lọ́mọ àgbàrá òjò tí gòrè aba ẹni lọ́wọ́ ẹni. ọlẹ́yìn lọ́mọ ọkú tí kò gbọ́dọ̀ pa. ẹ̀ńbẹ́yìn lọ́mọ àrùn táwọn ò gbọ́dọ̀ gbèdè. ẹ̀ńbẹ́yìn lọ́mọ àdábà alẹ́ àkóbá òde. ẹ̀ńbẹ́yìn lọ́mọ òǹbóló wípé kó gbowó. à ń bá wọ̀ fà wípé kó da tọwọ́ rẹ̀ sílẹ̀. bí kò lè bá àdìjà kó lè bá àdá pọn ni kọ́ba aládé ó lè róúnjẹ. ilé abayín Ọ̀yọ́ ò ní ṣe bí ọmọ wọn bàbá ẹnì kọ̀ọ̀kan. ó ń ṣe bí dùdú láláàfin Ọ̀yọ́ ń jó. ọmọ Abíọ́dún tó bímọ mẹ́ta òun sì jọba. mo ní àsìgbà ọba ni ọba aládìgbòlù ọba ni Adéyẹmí náà ọba ní í ṣe. mo ní èrò tó rọ̀ yẹ bá mi yà lọ́jà Àkẹ̀sán. mo ní mo kí yín ọmọ Àkẹ̀sán ọmọ ọlọ́jà àtàn yìnrìnyìnrìn. mo kí yín ṣe ń bẹ́yìn lọ́mọ títìrí méje là ń kọ́mọ lákú ewu. ìlà tìrì lákó ikán tìrì wẹ̀wù ẹ̀jẹ̀. mo ní ìkọ́ǹkó tìrì ó gbẹ́kú ìwọ tìrì ìyẹn kẹjá. ilé abayín wa ní ọkà àbá tìrì wọ́n ló kó lójú. ọmọdé bá bá gbàjẹ́ ọlọ́yìí Ọ̀yọ́ létí tìrì ní tìrì. òkè ní kó tìrì kọ́ ọmọ wo mọ́ kọ́ sọmọ rẹ̀ ní kúdẹ̀. mo ní mo kí yín lóde Ọ̀yọ́. ṣé ń bẹ́yìn lọ mọ múramúra tí rágbẹ́rú lòjò. mo ní àbàjá ò wọ́pọ̀ ẹni rẹ ní kọ́ nílé àwọn bàbá tó bí yín lọ́mọ. ọlẹ́yìn lọ́mọ alábàjàjà àrílé. ilé abayín wa ní Ọ̀yọ́ dùn jó yín mọ́mọ́ lọ. mo kí yín ẹ̀yin ọmọ alówó lódù bí ìyèrè. tìyàn Bọ́lá ọmọ ọba tí gbádé gorí ẹṣin. mo ní àtàndá lọ́lọ́ Aláàfin òrebì kan. mo ní mo kí yín ọmọ kútí kọ́mọ tí bàbá dúpẹ́. mo ní àtàndá mọ́ bàǹjà mi ò lówó ẹbọ. ilé abayín wa ní àtàndá ń ṣe òun ṣètùtù. Adéyẹmí ń ṣe òun bọ̀rìṣà. ọ̀yin láìwọlá àtàndá ń ṣe ọ̀ lọ́ọ̀rẹ́ ìbọ̀sùn. ilé abayín wa ní ọ̀rọ̀ rẹ̀ ọgbẹ́ bọ́bọ̀ ọ̀sà. wọn ní ọjẹ́ lọ́bẹ̀ láìwọlá ọba Lámídì. olóńgbàrún lọ́ba Adéyẹmí ní ti gbogbo ọba tó ń jẹ lọ́yọ̀ ò tí ì ní rárá. Adéyẹmí lówó gidi gan. Adéyẹmí sì bímọ ó pọ̀. ọba Adéyẹmí sì tún níyàwó ó dá mi lójú ó pọ̀ rẹpẹtẹ. Lámídì Adéyẹmí tí gbàdọ̀bálẹ̀ ọba tí dádé fọ́ba ni. Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ mo ní bí kú bá pa ni àpagbé ni. ẹni Adéyẹmí bá pa àpagbé ni. ìyẹn bá mi Àtàndá Aláàfin ọmọ Ìbírò ń ká. èmi a ní Àtàndá máa ń wò mí mo ní ojú rẹ ò ṣeé rí. ọmọ Adéyẹmí ojú rẹ ìkan ń so mi mo ní ìkan ń ṣẹ̀jẹ̀. Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ mo ní bí ó bá wà ilẹ̀ rẹ ni. mo léèyàn tó bá mọ òkì Ṣàngó ló lè mọ Oríkì Adéyẹmí Aláàfin tọ̀yọ́. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ṣe ń bẹ́yìn lọ́mọ Ṣàngó ọmọ Olúkòso àyànràn náà. ẹ̀yin náà lọ́mọ Olúkòso Àtàndá ọmọ arípatà sẹ́nu. wọ́n lẹ́yìn lọ́mọ ládé Aláàfin ò ládé. mo ní adé aládìkú gan ládì fàlàfin. ilé abayín mo ní Ọ̀yọ́ ládé wà àkówóradé mọ́. ìmájì ṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí wọn bá bẹ ẹnì kọ̀ọ̀kan. ilé abayín mo ní mo yíká ọ̀tún mo yíká òsì. mo ní mo tún yíká ìsànbáyé. ọmọ aláṣẹ mo ní mo forí balẹ̀ fàlàfin arọ́bàfin lọ bá pa. mo ní mo forí balẹ̀ fàlàfin Ọ̀yọ́ ṣé ń bẹ́yìn lọ́mọ òjò pàṣẹ kẹrẹmọ́dé ọmọ Àtìbà. ilé abayín mo ní ogun lọ́jà lọ́yọ́ àkọ́kọ́. ilé abayín mo ní ṣebógun ló tọ́yọ́ àkọ́kọ́ ká. mo ní Ọ̀yọ́ tá a wà lóde òní ṣébó ńlá mọ̀ lágọ̀ ọ̀jà lọ́jọ́ sí. ilé abayín tẹ́ bá rántí mo lọ́ba ló tún tẹ̀ láyé Àtìbà ọba. mo ní adéwìn bí òsá kẹ́kẹ́ adéwìn bí òkú tire yín àbàjá tó gbọ́ ọmọ ọba Ọ̀yọ́ ń bù. mo ní ṣe ń bẹ́yìn lọ́mọ èjì ọ̀bọ̀rọ̀ ọmọ ajíbẹ̀ ìbò sì lérí. wọn lẹ́yìn lọ́mọ ọba tá a jẹ tá a ká kólákó akọ́gbà lọ́fà akápatà lérí apapa ìpẹ̀mẹ́nu ikú lẹ́yìn àgbà. wọn lẹ́yìn lọ́mọ ọ̀dọ́ fi ọ̀jẹ́ dúró dé lápọ̀lú ọmọ ajá lè rán gẹ́gẹ́. mo ní ṣe ń bẹ́yìn lọ́mọ òkú àlàjẹ́ ọmọ àfògbóra. mo ní mo kì í délédélé ẹ̀yin ọmọ òkú ọmọ àtàkà lódò. ṣe ń bẹ́yìn lọ́mọ òkú àlàkẹ́ tẹ́sán lẹ́hùn òwórí ẹni mọ́. mo kì í ọmọ ajísọlá ọmọ ajowú yọkọ lẹ́nu. ẹ̀lẹ́ ọmọ àgbààgbà kọ́ bí wọ́n yẹn nísàlẹ̀. mo ń lọ́yọ̀ lé òjòwú ni yín ìran bàbá ẹ̀yìn ní ìjòwú ọkọ. lé abayín mo ní ọba kúndùn lóye. lé abayín oníkọ́ lọ́jọ́ ọkú abọ́bakú kíkan ní kan gógó bí ìjogbo. ni wọ́n ṣe ń kì í pẹ́yìn lọ́mọ bàkàbàkà ní kun wájẹ̀fà. ní wọ́n wá kí ẹ̀yin ọmọ sẹ́lùjù ẹ̀yin ọmọ olókun ẹ̀sìn Ọ̀yọ́ lé. wọn lẹ́yìn lọ́mọ agúnyán bá mi epo. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ lé mo kí yín ṣe bẹ́yìn lọ́mọ mo dúró ọwọ́ mi ò tó sí. mo ní mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí. àwọn àgbà kan wọ́n wá ní kí n dọ̀bálẹ̀ yẹn ń kẹ́. bí ọba yín mo dọ̀bálẹ̀ yẹn ń kẹ́ ìsín wọ́dí mi lójú ìsín wọ́dí mi lẹ́nu. ọmọ mo gbé sí dọ́jà wọn ọ̀rà. lé ọba yín mo gbé sí dọ́jà wọn ò jẹ. àwọn níta ni ó jẹ́ sí àdọ̀bálẹ̀ ká ń lè bàbá yín. ìyẹn nílé oníkọ̀ yẹn sálùjù ọmọ olókun ọ̀la. ṣe ń bẹ́yìn náà lọ máa fi tọ̀yàyà sálejò. wọn lẹ́yìn lọ́mọ oníkọ̀ mo kíyan abọ́bajó kọ́ńsọ́ abọ́bajáró. lé ọba yín wa ní oníkọ̀ jẹ̀fà tán ikùn sì yọ bí aruru. ẹ̀lẹ́ ọmọ Ọ̀yọ́ agúnyán pupa fàlejò pupa. mo ní sálùjó ṣe bẹ pupa fàlejò pupa. ojú wa ń tàlejò ojú ti yan nù gbá. ẹ̀yin lọ́mọ yọkọ̀tọ̀ ní kun wá jẹ̀fà. lé ọba yín mo ní
Ọ̀yọ́ yọkànrí là ń pa láàfin àkọ́kọ́. Mo ní ọba ní mẹ́rìnlélógójì tó ti jẹ lóde Ọ̀yọ́ lé. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ sẹ́ni mọ́ wípé yìn mi ò ní ká. Ọyẹ ẹja jọ lọ sí àbẹ̀wọ̀n ẹja lọ kí wọn. Lé abayín mo ní Ọ̀rànmíyàn ọba ní. Àjàká ọba ní. Ìṣàngó Olúkòso àyàrá ná nílé Ọ̀yọ́ ọba ní í ṣe. Mo ní Àjàká tún padà jọba. Àgẹ̀jú ọba ni mo ní Kórì ọba ní í ṣe. Olúaṣọ ọba ní. Onígbòjì ọba ní. Àfihàn ọba ní í ṣe lóde Ọ̀yọ́ ń jọ́ sí. Eégún ojú ọba ní lóde Ọ̀yọ́ wa. Ọ̀rọ̀ pọ̀tọ̀ ṣe ń bára ọba lọ́wà lóde Ọ̀yọ́ ń jọ́ sí. Ajíbóyèdé ọba ní láwọn ìgbà kan. Abíkà ọba ní í ṣe. Lọ́dún 1570 sí 1580 náà lòun sì jọba. Ọba lòkun ọba ní í ṣe lóde Ọ̀yọ́ ń jọ́ sí. Ọdún 1580 ló jọba sí ọdún 1600. Lẹ́yìn ìgbà tó lọ tán lọ́ba Àjàgbó sì jọba. Ìyẹn lọ́dún 1600 sí ọdún 1658 lọ́jọ́ sí. Lẹ́yìn èyí ni bàbá rẹ̀ bí àgbáre. Ní lọ́dún 1660 sí 1665 ó náà ní Kànrán sì jọba. Ìgbà tó lọ tán ni ọba wa Jẹ́yìn sì jọba. Ìyẹn ní ọdún 1655 sí 1670 lọ́jọ́ ọjọ́ òun àná ń jọ́ sí. Ìgbà tó yá ni Ayíbí jọba. Ní ọdún 1678 sí 1690 lọ́jọ́ sí. Ọ̀sìnyàngó jọba ní 1690 sí 1698 lọ́jọ́ ọjọ́ òun àná. Ògìjì jọba ní 1698 sí 1732. Ìgbà tó yá ni Pẹ̀rù òun gorí àléfà. Ní ọdún 1732 sí 1738 lọ́jọ́ ọjọ́ òun àná ń jọ́ sí. Mo ní ó lọ amúniwáyé sì jọba. Ìyẹn ní 1738 sí 1748 lọ́jọ́ ọjọ́ òun àná. Onísílé jọba, Lábísí jọba, àwọn bí ojú náà sì jọba. Àwọn bí ojú jọba ní 1750. Ọdún ọ̀hún náà ló wàjà. Agbólúadé jọba ní 1750 sí 1772. Ó jà wà sílẹ̀ mo ní Májòǹgbé sì jọba. Ìyẹn ní 1972 sí 1975. Kó tó wá dorí Abíọ́dún Adégolú. Èyí tó jẹ ní 1755 sí 1805. Mo ní Àọ̀lẹ̀ jọba, ó dá mi lójú ayé gbọ́ ọ̀run mọ̀. Ẹ bá ti gbọ́ ń pa àtàn Àfọ̀njá, ó dá mi lójú yóò ti yá ní kọ̀ọ̀kan wa. Ó lọ Adébọ̀ sì jọba. Lẹ́yìn èyí, òun náà ní Mákù sì jọba. Ìyẹn ní ọdún 1802 sí 1830. Ó lọ Májòtú gorí àlééfà. Awọ́dù ló jẹ ní 1830. 1830 náà ló já wàhálẹ̀. Olúewu ló jẹ ní 1830 sí 1834. Abíọ́dún Àtìbà ló jẹ ní 1837 sí 1859 lọ́jọ́ sí. Kó tó wá ní bí Àdúlé sì jọba. Ọba Adéyẹmí àkọ́kọ́ ló jẹ ní 1875 sí 1905 lọ́jọ́ sí. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ rí mo ṣe ń sí kinní ọ̀hún láwẹ́láwẹ́. Ọmoalase ẹja jọ pé kinní ọ̀hún kálé kí gbogbo ọmọ Ọ̀yọ́ mọ̀. Kí gbogbo ọmọ Yorùbá ń tilé tókó. Kán mọ̀ pé ìkànnì kan kúnlẹ̀ kan jìbà. Náà ń pè ní Yorùbá Parapọ̀ TV. Ẹja pé kinní ọ̀hún, ẹja pé kálé, ẹja kọ́mẹ̀ntì ibẹ̀. Pé ńlá wà ní agogo ìjà ló jẹ́ nígbà tí Adéyẹmí àkọ́kọ́ gbẹ̀sẹ̀. Ìyẹn ní ọdún 1905 sí ọdún 1911. Mo ní ó lọ Ládìgbòlú sì jọba. Ìyẹn ní 1911 sí 1944. Mo ní December ọdún ọ̀hún ló kú. Lẹ́yìn èyí l'Adéyẹmí kejì jẹ. Ìyẹn Adéníran Adéyẹmí ní 1945 sí 1955 lọ́jọ́ sí. Kó tó wá di pé Bello Gbádégẹṣin Ládìgbòlú kejì jẹ. Ìyẹn ní ogúnjọ́ 1956 sí 1968 lọ́jọ́ sí. Kó tó wá kọba wa ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta. Ìyẹn tó kú ní October 1938 sí April 22, 2002. Kó tó wá di pa wájà láàfin tuntun. Ìyẹn Abímbọ́lá Òwòadé. Ọba wa Abímbọ́lá Òwòadé jẹ́jẹ́ náà ni ó máa ṣe ilẹ̀ wíyọ̀. Gbogbo awuyewuye tó bá ń wáyé láàrin ẹ̀yin àti Ọọ̀ni ẹjẹ́ parí ẹ̀ ló tọ̀nà. Báyìí sọ yìí tí wọ́n ń sọ láàrin àwọn ládéládé òun òkúkú kéré. Ọba wa Òwòadé Aláàfin t'Ọ̀yọ́ pẹ̀lú Ọọ̀ni tilé Ifẹ̀. Ọba wa Ọ̀jájá Ògúnwùsì. Mo ní ọ̀dọ́ ni yín, eré náà ni ẹ máa bára yín ṣe. Mo ní èmi jù ọ́ ìwọ ojú mi kì í jẹ́ ká tètè débi àwúrè. Gbogbo ariwo ọ̀rọ̀ ẹ̀yìn táwọn èèyàn ń wí. Ẹ jẹ́ má fetí sí táwọn èèyàn ń wí. Ibi a bá lọ náà là á kọjú mọ́. Ìwọ̀ tó wò sí ní mú ní já sí kòtò. Bá a bá kọjú síwájú ó ṣeé ṣe ká má farapa. Ìṣọ̀kan ọmọ Yorùbá ló jẹ wá lógún ní Yorùbá Parapọ̀ TV. Ẹ bá wa tẹ subscribe button síbẹ̀. Ẹ bá wa share rẹ̀, ẹ bá wa like ẹ̀ kó délédélé. Ó ti délé náà ní ẹjẹ́ odóko. Káwa kọ́mẹ̀ntì sábàlá àríwísí. Ìbéèrè tá a béèrè ń bẹ àwa náà ó sì dá padà fún yín ní rẹbutu. Ìyá Ọmoalase atọ́kùn ètò Yorùbá Parapọ̀ TV. Ọmoalase mo ní kò wí kí n dákẹ́ mọ́. Mo ní àyè ni ò gbà mí. Ẹ wo bóríkì ọ̀hún ṣe ń jó mi lẹ́nu bí iṣu epo. Ẹ jọ̀wọ́ ẹ bá wa share ẹ̀, ẹ bá wa tẹ subscribe button síbẹ̀. Ẹ jẹ́ àtúntò pàdé fóríkì ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí. Ó dá mi lójú yóò kàn lu tiẹ̀ lọ́jọ́ kan. Ọmoalase ló ń fi yìí kì í délédélé ó ní ẹkú ọjọ́ méjì jọ́ mẹ́ta. Àlàbá yín tí ò ní bèjì rí bó náà rè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.
káàbọ̀. Ẹ rí i pé mo sọ fún wa pé lónìí alárìí ọjà gbà nǹkan á sì gbé nǹkan hàn tí ó sọ fún wa tẹ́lẹ̀ pé àwọn oríkì ìlú yìí bá a ṣe máa kì wọ́n nìyẹn. Bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ̀ ni wá ń wò wá bóyá èrò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ torí lọ́jọ́ kan bá a ṣe máa kí oríkì ìlú ẹ̀ náà rí. Ètò yìí wà fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò mọ oríkì ìlú ẹ̀ àti orírun wọn. Èdè yìí ó wá jẹ́ sí pé ẹ wá ti gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ̀ ẹ́ sójú ẹ̀ bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ sì má gbàgbé láti fi aago tí tẹ̀lẹ́gbẹ̀ẹ́ kúrò yín ọ̀nà mọ̀ràn yín létí nígbàkúùgbà tàbá ti wà lórí ètò. Ọmọaláṣẹ lórúkọ tèmi atọ́kùn ètò tí à ń pè ní Oríki ìlú àti pẹ̀lú pé ìkànnì tẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV ìta ti máa fún yín àwọn ọ̀kan òjọ̀kú ilẹ̀ Yorùbá. Ìlú wo la máa lọ lọ́la? Ìlú wo la máa lọ lọ́sẹ̀ yìí? Ìlú wo la tún máa lọ lọ́sẹ̀ yìí tó parí? Ẹ̀ ń bi mí léèrè àbí? Ó ṣe ìṣèkọ́jẹ́ lù tiẹ̀ náà bẹ́ẹ̀ mo sì ní kẹ́ ẹ̀ tẹ̀ sójú ẹ̀. Ẹ mú gbàgbé láti fi aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wípé bàbá ti fi kinní ọ̀hún sórí àtẹ́gùn yóò lè ràn mí létí pé a tún ti ju ewì ilẹ̀ Yorùbá o. Yorùbá ló làṣà tiwantiwa lè. Ẹ máa gbọ́ wa ẹ máa wò wá búburú kan ò ní ṣe wá búburú kan ò sì ní ṣe yín. Ẹ rí i pé nínú èrò ẹgbọ́n yìí ẹ gbọ́ ìtàn àwọn ládéládé àwọn lókọ tó ti jẹ nílùú Ọ̀yọ́ kó tiẹ̀ tó di irú àwọn àkókò yìí àti àwọn ìwádìí bẹ́ẹ̀ ó ń tẹ̀lé síwájú. A máa sọ fún wa nípa ìtàn ilẹ̀ Yorùbá báwo la ṣe tẹ̀lé ọ̀dọ́ tó báwo la ṣe tẹ àwọn agbègbè kan tó ní ilẹ̀ Yorùbá ẹ̀yin ará Ìbàdàn ìlú Èkó ẹ̀yin Èkìtì ẹ̀yin tí gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire pé kan Bàràpá lẹ́yọ kọ̀ọ̀kan òun náà láòdì ẹ máa retí wa ní Ìwó á lọ kì wọ́n lódò ọba á lọ kì wọ́n ní Ìwó ọmọ olódò ọba àwọn aláṣẹ yín náà rí bàbá yín tí ò níbi yìí gbogbo ìlú wọ̀nyí láàkì lẹ́yọ kọ̀ọ̀kan á jọ lọ sí Ìjẹ̀ṣà nílùú àwọn àna mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ a máa dé ìlú Èkìtì a máa kì í káàkiri ẹ̀yin ètò tó gbòòrò fún ẹ máa múra à ń bọ̀ lọ́dọ̀ yín o ẹ̀yin Tápò ìrè òbí ẹ̀yin ti Gàngán gbogbo ìlú wọ̀nyí láti bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ojú lọ́nà pọ̀ kò ní jù báyìí lọ tárí labalábí ká wa a ó tún pàdé lọ́jọ́ mi ìyẹn jọrí búburú kan ò ní ṣe wá búburú kan ò ní ṣe yín ìrè lọ́ọ̀dẹ̀ yìí o ìrè kàgbé ṣe púpọ̀. Ọmọaláṣẹ dìde. A ti ń retí rẹ o. A ti ń retí rẹ o. Ọmọaláṣẹ dìde. Ó bàbá wa sọ̀rọ̀ jì. Bàbá wa sọ̀rọ̀ jì. Ká lè mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí sí. Bàbá wa sọ̀rọ̀ jì. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.